torí wípé tí n bá bẹ́ẹ̀ ṣí àwọn àṣírí kan kí ni mo fẹ́ bẹ́ẹ̀ jà fún. mi máa ríro àwọn eléyìí ẹ rí pé mo ń wò láti jọjọ́ ìbáyìí òun fúnra rẹ̀ tó ẹ pé òun ló ní kíní Canada tó ní Canada history mi lọ́wọ́ kí wá máa ṣe ṣóò fún lójoojúmọ́ ṣá ti gbé jáde àbí ò ní gbé jáde. ẹ̀yin tèmi ó ti padà ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn wa eléyìí lágbára ó kọjá ha ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé nítorí Lizzy Anjorin má ti padà gbé gbogbo àṣírí síta eléyìí le gan ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ wá nǹkan fìdílé o ká gbọ́ bó ṣe ń lọ nínú fídíò yìí. She didn't like to post her ogun ló máa pa wọn mọ́ ẹ̀ òun àti Ìyábọ̀ Òjó nígbà tá à ń ṣe kéèsì dúmọ̀tà yẹn ó wá wá Ṣadéníjì a fẹ́ sọ̀rọ̀ ó wá wọlé mo ṣẹ́jú sí DPO yẹn pé wọ́n wá ní àṣebàjọ́ wa ni mo ní rọ o ẹ bè lọ́wọ́ ẹ̀ pé ṣá sọ̀rọ̀ lójú ẹ̀rọ kéèsì Adéníjì òun lè pè mí ṣe máa mú gbogbo ẹ̀yin blackmailers òun lè pè mí ló ṣe máa mú gbogbo ọmọ yín. How can you stay on social media and be bullying other people's children when you have your own children? Olè. Àti gbé jáde o. Kí lẹ gbé jáde? She looks older than her age. Ó ṣẹ̀ṣẹ̀ 15. She arranged your flight with Ìyábọ̀ Òjó. Ẹ má worry ẹja máa mú bọ̀. Ẹ jẹ́ ká gbádùn Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ ká gbádùn Amroba, Tom Jones. She has never for once stopped bullying me. Even when she came to get information from me, she was bullying me. But it takes someone that is smart to know the truth. She never for once stopped bullying me. One of her video, she said that I took cocaine to Saudi Arabia. That when I saw police, I now dropped the cocaine. She said a lot that I have not even played on social media. Àwọn àṣírí àwọn people tó wà lọ́wọ́ mi tó wá pé Ìyábọ̀ Òjó ni ó máa ti post ẹ̀ Sunday Gistlover. Kò ń ṣe ti Canada nìkan ni mo ní lọ́wọ́ o. Ó máa ń shoplift kiri, ó máa ń ṣàmúrọ̀bà kiri ni o. Ọ̀dọ̀ àwọn China tó lọ ti ní problem o. Ó jẹ wọ́n lówó níbẹ̀ kò tí ì dá padà o. Tó jẹ lówó ní China ṣó dá padà. Àwọn tó yáwó lọ́wọ́ wọn gbà tó wà ní China. Olè, amúrọ̀bà, olòṣì, olórí burúkú, awáyé má ṣe rere, bad luck, olòṣì ẹ̀dá. Ẹ̀yin náà ẹ wò ṣé èèyàn lélẹ̀ olórí burúkú kéèyàn fìgbẹ́ pajú. Ẹ wo bó ṣe sọ̀gbẹ́ di powder. There was a day Esabod attack her mercilessly. Mo tún jáde mo tún tẹ̀ Esabod lójú. Ṣé rántí? Mo jáde mo tẹ̀ Esabod lójú. Ó tún jáde ó tún wá ń bá mi jà. Ọba ńlá supi alọ́sọ nínú show kan máa jẹ́ kó rán gbogbo aṣọ ẹ̀ tán èmi máa bà business ẹ jẹ́ máa bà tiẹ̀ jẹ́ ọ̀run á bà tiẹ̀ jẹ́ ọ̀run á bà tàwọn ọmọ ẹ jẹ́ Ọbalẹ̀ Elizabeth ọ̀run á bà ti gbogbo ọmọ tó tara ẹ̀ jáde jẹ́ Ìyábọ̀ Alice Òjó ọ̀run á bà ti gbogbo ọmọ tó tara ẹ̀ jáde jẹ́. Ẹ jẹ́ ká wò wọ́n ẹ wo kúkú olòṣì ẹ wo kéèyàn dẹ̀ fi ìgbẹ́ ẹ wo ibi tó ń gbé ẹ wo ẹni tó ń fọ́nu fún yẹn ẹ wo ibi tó ń gbé ní 2025 ẹ wo lórí burúkú ẹ wo ojú ẹ bí ìgbà tán tẹ̀gbẹ́ ìdájí mọ́lẹ̀ ẹ wo lórí burúkú ẹ wo súra ojú ẹ olórí burúkú pàpàǹlágí olòṣì ẹ wo bó erí olórí burúkú dàbí òkòṣò onírádàràdà wọ́n lé ọkọ ẹ̀ dànù lọ́wọ́ dèdí ìrókò ẹ wo lórí burúkú ẹ wo bó ṣe rí ẹ wo ẹni òfò ẹ wo ẹni èpè ẹ wo ẹni ẹ̀sín ẹ wo ẹni àdánù ẹ wo ẹni òṣì olórí burúkú olòṣì amúrọ̀bà Canada. Why are they making social media to be miserable for those that are hardworking? Dandan ni kí n fún yín lówó ni. Mo ní ṣe dandan ni kí n fún yín lówó. Mi ò ní owó tí mo fẹ́ fún yín. Owó tí mo fẹ́ fi kọ́lé ni mo ní. Àti owó tí màá fi ran àwọn tí ò ní lọ́wọ́. Very disgusting. Bó jalè ní Canada wọ́n yìnbọn mọ́ ọmọ ẹlẹ́sẹ̀ kò lè tán.
nínú ìrun ẹ o ti bà orúkọ ọba ńlá jẹ́ o ti jalè wọ́n ti tàbọn mọ́ ọmọ ọba ńlá lẹ́sẹ̀ olòṣì. I was just looking at her. The moment Nigerian police cleared my name, she just changed. She was just abusing me. And people were telling me she was attacking my business. You remember? She was bullying me, attacking my... Ṣé mo pé ìgbà tó yá mo ní ẹ fi sílẹ̀. Olórí burúkú wá jáde ó lè mi sọ fẹ́yàn kan. Orí online bí ni mo ti sọ. Wípé òótọ́ mi run jẹ máa run ẹ̀jẹ̀, máa destroy ẹ beyond repair. Àwọn olórí burúkú, àwọn aṣòṣì mámọ̀, àwọn olòṣì pàtàkì. Olórí burúkú olòṣì ìwọ gbé bẹ̀rẹ̀ ground mọ́mì mi síta ó tí mo sì ń dúró dè nìyẹn kí bàbá ńlá kù ìyá wa jẹ ìpòrí máa pọ́pọ́ ọ̀yá ẹ̀ gbé ìlú lọ sórí bẹ̀rẹ̀ ground màmí gbé lọ síbẹ̀ olórí burúkú woman part seller olòṣì tí ò bá sí pé o lọ jí woman part ìyá mi báwo ló ṣe débi bẹ̀rẹ̀ ground ìyá mi olórí burúkú olè gbogbo ayé àwọn ọmọ ẹ̀ dẹ̀ ti bàjẹ́ kò sí kankan náà ọmọ ẹ̀ tó níláárí ẹ wo lórí burúkú eléyìí ẹ wo ọmọ òfò ọmọ ọbànújẹ́ ọmọ èpè ọmọ ẹ̀sín ọmọ tó ti fọjọ́ ọlọ́jọ́ kanjú kú ọmọ amrọba olè ẹ wo wọn ìyá wọn jalè ní Canada ẹ wojú àwọn ọmọ yìí amrọba níyà wọn Canada àwọn mẹ́rin péré táwọn bá mú ẹ ìkan gbé láàárọ̀ èyí tẹ́ ẹ̀rùn mi wo ẹ wo kó mà kí ló fẹ́ sọ ń pa mi. Mrs. Anikulapo, imagine, I have a data. Ó lọ rọ́pù ní Canada, ó lọ jalè. And Canada deny ẹ̀, wọ́n ló jalè. Wọ́n lọ mú ẹ̀, wọ́n ní nǹkan tó ń ṣe fún ọmọ ẹ̀ lẹ̀, pé ìbọn bọ ọmọ ẹ̀ lẹ́sẹ̀, kó gbé ọmọ ẹ̀, wá jalè. And she now came online calling me, ẹ bá ń bèrè pé kí ni mo jí. Olórí burúkú awáyé má ṣe rere. Eléyìí tó jẹ́ pé ó gbé àpótí sórí kékeré eléyìí tí ò dáa fún. Olórí burúkú òbó lápò òbó òṣì òbó olórí burúkú ó jọra ẹ lójú bí olóṣì ayé àwọn ọmọ ẹ máa bàjẹ́ wò amúrò eléyìí ló mu tí kú sí gọ́tà ẹ wò ẹ wẹsẹ̀ àwọn ọmọ ìyá amúrọ̀bà àwọn ọmọ ìyá olè àwọn ọmọ ìyá olè orí àwọn ọmọ ìyá amúrọ̀bà olè. If you don't want to hear the history of your grandparents' background, check. Don't come for Lizzie. I won't come for you. Why do you come for me? Why kí ló tẹ́ ṣe attack àwọn lórí cyberspace? Millions of people are selling clothes all over the world. Sell your clothes, let me sell mine. Okay, olóòtajà tí mò ń tà. Then why are you bullying me? Tí Ìyábọ̀ Òjó bá rò pé mo ní issue pẹ̀lú òun. Jẹ́ kí Ìyábọ̀ Òjó fèsì mi. Tó máa fẹ́ Ìyábọ̀ Òjó bá rò pé mo ṣẹ̀wọ̀n. Jẹ́ kó fèsì mi kí ni títí ẹ. Ẹ wo wọn, ẹ wo. Tẹ́bẹ́ wo àwọn ọmọ ìyá wọn ń jalè. Àwọn ọmọ ìyá amrọ̀bà Canada ti deport ọba ńlá ìyá ẹ̀. Ó lọ ṣe amrọ̀bà. Mo ní receipt ẹ̀ lọ́wọ́. Tó bá ti rí mi téèyàn wá fún mi tí mi ń dáhùn. Mo ní receipt ẹ̀ lọ́wọ́ ni. Torí pé tí bá tètè dá lóhùn. Ó máa tètè dákẹ́ mi ní enough material. But tí bá fún ní long group orú Ìyábọ̀ ń sìn. Tí bá fẹ́ ṣe 30 years show fún Ìyábọ̀. Material wà lẹ̀ tí Ìyábọ̀ Òjó fẹ́nu ara ẹ̀ ṣe. Tó dẹ̀ involve ara ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀sà board gbogbo àwọn bloggers ni. Ìjọba amrọ̀bà Canada. She thinks attacking you will bring sales. But òkúta ló bá dé. Ayowu. Why do they have to attack people? Because they want to sell. Have we ever mentioned Ìyábọ̀ Òjó since they've been bullying me? Despite the fact that I knew that it was Ìyábọ̀ Òjó that was fueling the bullying. Did I ever mention Ìyábọ̀ Òjó's name? I did not mention Ìyábọ̀ Òjó's name. I waited patiently. Ìyábọ̀ Òjó carried her left leg, 2 left leg, came. And after Ìyábọ̀ Òjó came, she did show for me. For good 2 years, non-stop for a day. Ìyábọ̀ Òjó was busy staging show for me. Is it that she called on Dorcas? She called on Esabod. She called on every one of them. Staging show for me, back to back. And Ìyábọ̀ Òjó was attacking me, and she was even telling me. She was attacking my children and my parents. Abibeko, and what did I do? I gave Ìyábọ̀ Òjó extra 2 years.
despite the fact that I knew that Iyabo Ojo was the one fueling the killing, blackmailing. Sherry Obanla, ó mọ̀ pé òun jalè ní Canada, ó dẹ̀ mọ̀ pé wọ́n deport òun. Iyabo Ojo mọ̀ pé òun máa ń jalè. Ṣebí party Iyabo Ojo náà ti jí phone, ta ló jí? Ṣé mi ò ṣe partition jí phone ní party mi? Ṣé yín ò ṣe partition jí phone ní party yín? Iyabo Ojo jí phone toro ní di phone, ó wá information nínú ẹ̀. Àwọn ará Tom Jones kí náà sọ, ẹ jẹ́ ká sọ pé a gba góòlù lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká sọ pé kó fún wa ní góòlù. Iyabo Ojo máa gbọ́. Means pé àwọn tí Iyabo Ojo máa ń kó lọ sham robber ló pàdé mi nínú Tom Jones. As if that was no, before she took me to court, she took me to station. Iyabo Ojo took me to station before she took me to court. And I was like this, I was looking at her. She took me to station. She took me to 3 different stations. Iyabo Ojo, she took me to 3 and I was doing my own jejejeje. I was like this. Ẹ wojú àwọn ọmọ ẹ̀. Gbogbo ẹ wo ẹ̀yin ìyá tẹ́ wà l'America, Canada. Ẹ má jẹ́ káwọn ọmọ yín bá ọmọ yìí ṣe o. Ìyá wọn arm robber ní Canada, òun rèé. Because I don't know what Lizzy did for. Obanla ẹ kò tiẹ̀ kó padà wá mọ́. Obanla àwọn ọmọ ẹ wọ́n á jẹ ṣégè ìyà níbí. Gbogbo ojú àwọn ọmọ ẹ wò òun rèé. Àwọn ọmọ ẹ rèé. Olórí burúkú kan rèé, olè, arm robber, olè, ìkan rèé. Gbogbo àwọn ọmọ ẹ wò àwọn rèé. Tí bí yẹn leléyìí, àwọn ọlọ́pàá fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́. Eléyìí náà ń jalè. Eléyìí náà ń jalè, arm robber ni. Olórí burúkú eléyìí ó lóhun ta nǹkan kan, eléyìí ò ní lárí. Eléyìí sí, eléyìí lóhun ti má rí. Olórí burúkú kan, àwọn arm robber, àwọn ọmọ ìyá arm robber, àwọn rèé. Àwọn ọmọ ìyá arm robber àwọn rèé. Àwọn olè fọlè ṣọlá, àwọn olè ẹ̀rí, àwọn olórí burúkú ẹ wò, ẹ wọ aṣọ. Imagine kéèyàn rọrú aṣọ yìí, ẹ imagine. Olórí burúkú olè. They started before 2018. Iyabo Ojo have been doing this to me. Iyabo Ojo have been doing this before 2018. Before 2018. Ẹ jẹ́ kí n lọ kí n padà wá. Wo wá Obanla wà ló ṣerú ẹ̀. Ní dá fún wa àti Iyabo Ojo.